mo wà ní coronation Alaafin ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Níbẹ̀ ni mo ti rí oríṣiríṣi nǹkan tó yà mí lẹ́nu. Ṣùgbọ́n eléyìí tó yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ jùlọ, mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ yàtọ̀ láàrin Oyo Ile Oyo Empire àti Oyo Ọ̀rọ̀. Mẹ́tẹ̀ẹ̀ta ó ní ìyàtọ̀, kódà different places ó ní ibi mẹ́tẹ̀ẹ̀ta ní eléyìí tí a sì máa sọ nínú fídíò yìí. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ lórí ìkànnì Yorùbá pọ́nbélé ni wá. A máa ń ra wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun. La fi dá ìkànnì sílẹ̀, a sì pè ní Abinibi. So tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, ẹ bá mi subscribe, ẹ share fídíò yìí sí community àbí group tẹwà yẹn, torí ó ní ọ̀pọ̀lọpọ̀ information nínú, pàápàá jùlọ nípa Ọ̀yọ́ lápapọ̀. Kó wá tó di pé mo bẹ́ sínú iṣẹ́ ìwádìí mi gangan, mo fẹ́ fi àkókò yìí sọ fún yín pé ẹ bá mi subscribe. Kò ná yín lẹ́nìtìn láti bá mi subscribe. Ẹ like fídíò yìí so that YouTube máa lè promote ẹ̀. Á tún lè jẹ́ kí àṣà àti ìṣe Yorùbá kó máa lọ síwájú sí àti síwájú sí. Nípa ọ̀rọ̀ Ọ̀yọ́ Ile tá ń sọ, mo kọ́ fẹ́ bi yín ní ìbéèrè kan pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tẹ́ ń wò yìí? Ẹ bá mi pe ọ̀rọ̀ náà jáde. Mo fún yín ní ìṣẹ́jú mẹ́ta. 1, 2, 3. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí mo ti rí bí wọ́n ti ṣe máa ń pe ọ̀rọ̀ yìí, wọ́n máa ń pè ní Katunga. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé ọ̀rọ̀ yìí ò kí ń ṣe Katunga. Kó wá tó di pé mo sọ nǹkan tí ọ̀rọ̀ yìí jẹ́ fún yín, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín pé alákọ̀ọ́kọ́ tí máa kọ́kọ́ rí ọ̀rọ̀ yìí inú ìwé tí mo ti kọ́kọ́ rí ni wọ́n pe ìwé yìí ní The History of the Yorubas. Wọ́n dẹ̀ ṣe àtẹ̀jáde àkọ́kọ́ ìwé yìí ní ọdún 1921. 1921 wọ́n ṣe àtẹ̀jáde àkọ́kọ́ ìwé yìí nílé tó jẹ́ bí 104 years ago. Inú ẹ̀ mo dẹ̀ ti kọ́kọ́ ṣàwárí ọ̀rọ̀ tó wà lókè tí mò ń sọ yìí, kó wá tó di pé mo bẹ̀rẹ̀ sí ní ṣe àwárí ẹ̀ nínú àwọn máàpù 17th century yìí. Àwọn máàpù 17th century yìí eléyìí tó wà lọ́wọ́ mi yìí àti ti 18th century yìí, méjèèjì yìí. Early 18th century ní eléyìí sì ní late 18th century ní àwọn máàpù yìí, kó tó di pé mo ṣẹ̀ wá ń ṣàwárí ọ̀rọ̀ yìí dáadáa. Nǹkan tí ọ̀rọ̀ yìí túmọ̀ sí náà ni Ọ̀yọ́ Ilé ni ó túmọ̀ sí. Gẹ́gẹ́ bí mo tẹ̀ yìí sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí, mo rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn mọ ìyàtọ̀ láàrin Ọ̀yọ́ Ilé, Ọ̀yọ́ Ọ̀rọ̀ àti Oyo Empire. Mẹ́tẹ̀ẹ̀ta ó ní ìyàtọ̀, kódà mo lè sọ fún yín pé mẹ́tẹ̀ẹ̀ta ló jẹ́ ibi ní eléyìí tí àwọn olóyìnbó ń pè ní places, different places. Ó ní ibi mẹ́tẹ̀ẹ̀ta. Mẹ́tẹ̀ẹ̀ta ló jẹ́ agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀. Kò ń ṣe ojú kan ni wọ́n ń pè ní Oyo Empire, kò ń ṣe ojú kan ni wọ́n ń pè ní Ọ̀yọ́ Ilé, bẹ́ẹ̀ sì ni kò ń ṣe ojú kan ni wọ́n ń pè ní Ọ̀yọ́ Ọ̀rọ̀. Ẹ jẹ́ kí n ṣàlàyé mẹ́rẹ̀ẹ̀ta fún yín. Ṣé rí Ọ̀yọ́ Ilé? Ó ní ibi tí Ọ̀rànmíyàn dá sílẹ̀, and geographical location Ọ̀yọ́ Ilé ó sì wà the same. Kódà tẹ́ bá wo irú máàpù tó wà lọ́wọ́ mi tó jẹ́ ti 18th century yìí, máàpù ilé ẹ máa rí wọ́n kọ Oyo Empire in the 18th century. Òun náà kọ síbi òkè níbi ọwọ́ mi yìí. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé tẹ́ bá wò níbí, tẹ́ bá wo ibi báyìí, máàpù náà lẹ́ ń wò, soft copy máàpù náà lẹ́ ń wò lójú screen nìyẹn. Ṣùgbọ́n tẹ́ bá wo máàpù yìí níbí báyìí, ẹ máa rí pé wọ́n kọ Ọ̀yọ́ Ilé síbẹ̀. Tẹ́ bá tún wá wo ìsàlẹ̀, wọ́n kọ Ọ̀yọ́ síbẹ̀. Tẹ́ bá wo ìsàlẹ̀, wọ́n ṣẹ̀ wá kọ Ìbàdàn. Kẹ́ ẹ lè mọ̀ pé Ọ̀yọ́ yẹn ó yàtọ̀. Mo rí àwọn èèyàn tó ń ṣe àṣìṣe dáadáa níbi tí wọ́n ti ń give speech, especially àwọn èèyàn tó wá láti Ọ̀yọ́ state gangan tó ń ṣe àṣìṣe, tí wọ́n ń pe the current Ọ̀yọ́ yìí tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Ilé. A lè pè lọ́yọ́ Ilé, ṣùgbọ́n a tún lè pè lọ́yọ́ Ilé. Màá sì máa sọ ìdí tí mo fi sọ pé a lè pè ní Ọ̀yọ́ Ilé fún yín, because Ọ̀yọ́ Ilé ṣì wà the same. Tá bá ní ká máa pe Ọ̀yọ́, the current Ọ̀yọ́ yìí ní Ọ̀yọ́ Ilé, ó máa jẹ́ ká sọ orírun Ọ̀yọ́ yìí, ó máa jẹ́ ká sọnù.
torí pé ohun gangan kọ́ ni Ọ̀yọ́ Ilé. Geographical location Ọ̀yọ́ Ilé ó wà ní ibi tí a mọ̀ sí etí Ìgbẹ́tì ní ìsìn. Orúkọ mìíràn tí Ọ̀yọ́ Ilé tún jẹ́, so wọ́n pè ní Old Ọ̀yọ́. Tẹ́ bá sì dé current Ọ̀yọ́ ẹ ṣì máa rí Old Ọ̀yọ́ National Park. Tẹ́ bá wá sọ pé ẹ fẹ́ lọ sọ́yọ́ Ilé, tẹ́ bá débẹ̀ yẹn, ibẹ̀ yẹn ni wọ́n á ṣẹ̀ tí wá mú yín, wọ́n á ṣẹ̀ tí wá kó yín, wọ́n á kó gbogbo yín lọ sí Ọ̀yọ́ Ilé. Ní eléyìí tẹ́ máa lọ máa sun Ìgbẹ́tì torí Ọ̀yọ́ Ilé ti di ahoro. Kò sí nǹkan kan ní Ọ̀yọ́ Ilé yàtọ̀ sí àwọn ẹranko nìkan ló wà lọ́yọ́ Ilé àti àwọn èèyàn burúkú ní eléyìí tá a mọ̀ sí àwọn Fúlàní tí wọ́n gbébọn dání láti orílẹ̀-èdè Mali, láti Burkina Faso àti àwọn agbègbè Senegal nǹkan tó súnmọ́ wa. Àwọn ni wọ́n wà bẹ́ẹ̀ nísìn tí ìwádìí sì fi yé mi pé nǹkan àlùmọ́nì ńlá kan bẹ́ẹ̀ tí wọ́n ń wà. Nínú ìwádìí mi fi yé mi pé Aláàfin ni mo ń ṣe ìṣàkóso ibẹ̀. Aláàfin tó gbẹ́sẹ̀ ni ó máa ń ṣe ìṣàkóso bẹ̀ ni ò jẹ́ kí irú àwọn èèyàn burúkú yìí dúró ń bẹ̀. Mo sì fẹ́ fi yé yín pé tẹ́ bá mọ ìtàn Ọ̀yọ́ dáadáa, gbogbo ìtàn Ọ̀yọ́ tẹ́ mọ̀ pátápátá, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìtàn Ọ̀yọ́, ibi Ọ̀yọ́ Ilé gangan tí wọ́n tún máa ń pè ní orúkọ tẹ́ ń wò lókè yìí, ibẹ̀ gangan ló ti ṣẹlẹ̀. Kì í ṣe Ọ̀yọ́ tó wà ní ìsìn yìí, kì í ṣe bẹ̀ ló ti ṣẹlẹ̀. So inú mi wá dùn lọ́pọ̀lọpọ̀ nígbà tá a yan Aláàfin tuntun, nítorí pé mo mọ̀ pé wọ́n á gbé ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tó yẹ láti gba Ọ̀yọ́ Ilé padà, torí ibẹ̀ gangan ni Ṣàngó wọlẹ̀ sí. Ní eléyìí tí mo rò pé bá tiẹ̀ lo bẹ̀ mọ́ tíbẹ̀ ti dahoro, ó yẹ ká fi ṣe tourist center ni, kí àwọn ọmọ ìyá wa tó wà ní Cuba, Brazil nǹkan kó máa wá síbẹ̀ gẹ́gẹ́ bí àwa ṣe ń lọ sí Mecca àti Jerusalem. Àwọn nǹkan tí èmi rò nìyẹn, torí gbogbo bẹ̀ gangan ti kó àwọn ìran yìí lọ sí òkè òkun ní àsìkò ìwọ ẹrú. Ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ tó kọ́ dúró sókè yìí látàárọ̀. Ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé ẹ̀ fún yín. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí òun ni, kí n tiẹ̀ tó ṣàlàyé ẹ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ìtàn tó wà ní ìdí ẹ̀ fún yín. Ní ọdún 1535, àwọn Núpé wọ́n kó ogun wá sí ibi tí a mọ̀ sí Ọ̀yọ́ Ilé ní ìgbà náà, which is Old Ọ̀yọ́. Èmi ò believe pé nǹkan kan wà tó ń jẹ́ Old Oyo Empire. Kò sí nǹkan tó ń jẹ́ Old Oyo Empire because two different places la merge papọ̀. Old Ọ̀yọ́ wà lọ́tọ̀, Oyo Empire wà lọ́tọ̀. Màá dẹ̀ máa ṣàlàyé gbogbo ẹ̀ nínú fídíò yìí. Wọ́n kó ogun wá sí Ọ̀yọ́ Ilé ní ìgbà náà, ní eléyìí tó jẹ́ kí Aláàfin onígbògi sá lọ tilé tẹbí tará, ní eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní exile. Mo dẹ̀ lè sọ fún pé láàrin ìgbà yìí Aláàfin onígbògi wàjà kó tó di pé Aláàfin Òfìràn jẹ ní ibi tí wọ́n sá pamọ́ sí náà ni wọ́n ti jẹ ní ìgbà náà. And láàrin ìgbà yìí wọ́n tún ara wọn kó jọ, wọ́n wá padà wá sí ibi tí a mọ̀ sí Ọ̀yọ́ Ilé ní ìgbà náà. Wọ́n padà wá síbẹ̀, wọ́n wá ṣe kí ni? Wọ́n wá bá àwọn Núpé jà ní ilé tí wọ́n ṣẹ́gun àwọn Núpé ní ìgbà náà. Eléyìí ló wá mú Aláàfin, I'm not really sure orúkọ Aláàfin tó kó ìjà yẹn padà wá, ṣùgbọ́n orúkọ tí mo ṣàwárí ni Aláàfin Àbíìpa, ABIPA, Àbíìpa, ABIPA. Orúkọ Aláàfin tí mo ṣàwárí náà nìyẹn, tó gba kíní padà ní ọwọ́ àwọn Núpé. Ní ilé tẹ́ pé lẹ́yìn ìgbà yẹn lóríṣiríṣi Aláàfin jẹ, bí Aláàfin Ọ̀rọ̀pọ̀tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ fàyọ nù tán yìí ni pé ní àsìkò yìí ní orúkọ yìí ló bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni? Ló bẹ̀rẹ̀ sí ní popular ní Ọ̀yọ́ Ilé, torí nígbà náà lẹ́yìn ogun Núpé yìí wọ́n ṣe ìpinnu wípé àwọn fẹ́ kí Ọ̀yọ́ tún ga sí ju bí Ọ̀yọ́ ti ṣe wà tẹ́lẹ̀ lọ. Ní ìgbà náà Ọ̀yọ́ Ilé nìkan ni. Àmọ́ kó wá tó di pé mo lọ jìnnà, mo fẹ́ fi àkókò ìsọfún pé ọ̀rọ̀ yìí tẹ́ ń rí látòkè yìí kì í ṣe Katunga. Tó bá yẹ pé Katunga lẹ́yìn ń pe ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀, nǹkan tí ọ̀rọ̀ yìí tó túmọ̀ sí ni Katunga. Ní ilé tí mo lè sọ fún pé Katunga sí, we shall rise. Bọ̀nkín kò ní.
iná yóò tán tẹ́lẹ̀. Ó tàn. Ní ilé tó túmọ̀ sí we shall rise. So ọ̀rọ̀ yìí ìgbà tí àwọn Hausa, àwọn Arabs àti ìgbà tí àwọn òyìnbó kọ̀ọ̀kan dé láti Portuguese, àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí pronounce ọ̀rọ̀ yìí as Katunga kó tó di pé ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní popular di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ sí ní rò pé Katunga ní orúkọ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí Katunga sí nítorí pé ọ̀rọ̀ yìí ló ṣe okùnfà Oyo Empire. Torí lẹ́yìn ìgbà tí wọ́n wò pé Katunga sí, òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní expand di Ọ̀yọ́ Ilé tó fi bẹ̀rẹ̀ sí ní di empire. Mo fi sọ pé ọ̀rọ̀ yìí ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ọ̀yọ́ Ilé wá jẹ́ capital Oyo Empire. And níbo ni wọ́n ń pè ní Oyo Empire? Tó máa ń sọ̀rọ̀ pé Oyo Empire. Oyo Empire is a nation. Ní eléyìí tí màá sọ ní normal terminology eléyìí tá à ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. A lè pe Oyo Empire ní ìgbà náà ní Southwest Nigeria lọ́wọ́lọ́wọ́ báyìí, tàbí ká sọ pé ilẹ̀ Yorùbá lápapọ̀. Ṣùgbọ́n reason tí a fi lè pè ní Southwest Nigeria ni pé Oyo Empire ju Southwest Nigeria lọ. Nígbà náà wọ́n tàn títí dé Benin Republic ní àwọn bíi Popos, Abẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà náà wọ́n tàn títí lọ fi dé Togo. Gẹ́gẹ́ bí ìwà ti sọ, òun ló dá gbogbo agbègbè tó yẹ pé ó gbòòrò jù kí ẹni tó jẹ́yàn dúró ní gbogbo àgbáyé nínú ìtàn láti ìgbà tí ìwà ti ṣẹ̀tìtì ṣe tó ti ìdálẹ̀. Agbára àti ọgbọ́n àti jagunjagun ogun jíjà ló fi dá ibi tá à ń pè ní Oyo Empire lẹ̀. Nígbà tó dálẹ̀, àwọn tó àlá tó dé agbára lé lórí Ifẹ̀, Ìjẹ̀bú, Oǹdó, Sábẹ̀, Ìjẹ̀ṣà, Òwu. Agbára rẹ̀ tún kù ní gbogbo agbègbè yìí. Ó tún lọ dé Republic of Benin and Togoland. Gbogbo ẹ̀ tá bá wò nínú tá bá ṣe ìmọ̀ tá à ń pè ní geography, àwọn ibi tó kó síbẹ̀ tá à ń pè ní longitude tí àwọn èèbó ṣe láti mọ bí agbègbè tó wà ní longitude ní dìgírì 5 àti dìgírì 9 ní north, latitude 3.5 àti 5.5 àti 3 ibi tó jẹ́ ìka ibi tó gbòòrò jù tí kò tí ì sí ẹnìkankan nínú aláwọ̀ dúdú tó ti darí ẹ̀ lọ. So ibi wa Oyo Empire jẹ́ orílẹ̀-èdè nígbà tí Oyo Ilé ó jẹ́ kíni? Oyo Ilé jẹ́ capital orílẹ̀-èdè Oyo Empire. So tó máa ń sọ̀rọ̀ pé Oyo Empire kẹ́ mọ̀ pé ilẹ̀ Yorùbá lápapọ̀ ni wọ́n ń pè ní Oyo Empire. Because ẹlòmíì a máa sọ̀rọ̀ pé a máa sọ̀rọ̀ Ọ̀yọ́, a máa pe Oyo Empire. Ẹlòmíì a máa sọ̀rọ̀ Oyo Empire láìda wípé Oyo Empire kíníkan. There is nothing like that. Kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Oyo Empire ilẹ̀ Yorùbá lápapọ̀ wọ́n náà ń pè ní Oyo Empire. Oyo Ilé wá ní capital Oyo Empire. Mo ní máàpù tí mo fi hàn yín lẹ́ẹ̀kan yìí tó sọ pé the Oyo Empire in the 18th century. Tẹ́ bá wo máàpù náà ẹ máa rí pé Oyo Empire bí wọ́n ń pè ní Oyo Empire ó cross border ní wọ Benin ní oríṣi méjì. Gbogbo àwọn àjàṣẹ́ nǹkankan nínú máàpù yìí Oyo Empire ni. Ọ̀ranyàn ló wá tẹ ìlú tó jẹ́ pé ó gbé tó wá fún Yorùbá tá a mọ̀ nísìnyí lógo ló dá Yorùbá tá à ń sọ́lẹ̀. Gbogbo àwọn yòókù ń pèdè wọn tán máa kí Ẹ̀gbá ń ṣèdè Ẹ̀gbá mọ́gbà dání. Wọn ò gbà pé àwọn jẹ́ Yorùbá kó tó di ìgbà tí ó di ọdún tá à ń pè ní first half of 19th century tí wọ́n gbà pé èdè yẹn lè fi bí Yorùbá tá à ń sọ bó ṣe bẹ̀rẹ̀ Ọ̀yọ́ ni Yorùbá tá à ń sọ tí wàá bẹ̀rẹ̀ tó wá kó gbogbo ibi tí ọmọ Oòduà lẹ́ka sí tó kó wọn papọ̀. Tá a bá dákọ̀ Yorùbá à ń dákọ̀ Ọ̀yọ́, tá a bá ń dákọ̀ Ọ̀yọ́ à ń dákọ̀ Yorùbá torí èdè tí Ọ̀ranyàn àtàwọn ọba tó jẹ Àjàká, Kọ́rí, Ṣàngó gbogbo wọn èdè tí wọ́n wá fi lẹ̀ ni wọ́n á gbà káàkiri. Arírú ẹ̀ Gẹ̀ẹ́sì tá à ń fọ̀ nísìnyí
àwọn Anglo-Saxon ló ní. Ẹ̀yin mọ̀ pé tí wọ́n bá lọ sí ìlú Glasgow ní Scotland wọ́n lédè tiwọn, tí wọ́n bá lọ sí Ireland ní Dublin wọ́n lédè tiwọn. Gẹ̀ẹ́sì náà náà fọ̀ gbọ́ yàtọ̀ bí wọ́n ti ń pe òde wọn ó yàtọ̀, ohun tí wọ́n fi ń fọ̀ ó yàtọ̀ bẹ́ẹ̀ báyìí. Ṣùgbọ́n wá ní United Kingdom gbogbo wọn wá wà. Scottish ní parliament ẹ̀ mọ̀ ó ní ìjọba tiẹ̀. Bẹ́ẹ̀ náà ni ilẹ̀ Yorùbá tí a ní kíní ìtẹ́ ń pè Yorùbá ẹ̀ ń padà sí Ọ̀yọ́ nù. Ọ̀yọ́ ló wá fún Yorùbá ní ògo tí ó wá jẹ́ ntànfọ̀ lẹ́nu. So kò í ṣe Ọ̀yọ́ nìkan ni wọ́n pè ní Oyo Empire. Ìyẹn jẹ́ nǹkan méjì tí mo fẹ́ sọ fún yín nípa Oyo Ile àti Oyo Empire. Kí wá ní Ọ̀yọ́ ọ̀rọ̀? Ọ̀yọ́ tí a wà nísìn òun náà ń pè ní Ọ̀yọ́ ọ̀rọ̀. Tẹ́ bá gbọ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan wípé àwọn Fúlàní ló ti wà ní Ọ̀yọ́ Ile nísìn. Ní kó tó di pé Ọ̀yọ́ Ile dahoro láti nǹkan bí 15th century tí mo ń sọ yìí, láti ìgbà náà láti máa ń bá àwọn tí a mọ̀ sí Lárúbáwá ní ilẹ̀ Yorùbá, Arabs, láti máa ń bá wọn ṣe ìdúnàdúrà ní ìgbà náà. Ìtàn náà gùn gan, ṣùgbọ́n mo kàn fẹ́ ṣe kólóbó nínú fídíò yìí ni. Láti ìgbà náà láti máa ń bá àwọn Haúsá ní nǹkan bí 15th century tí mo sọ fún yín ni a ti máa ń bá àwọn Haúsá láti máa ń bá wọn ṣe ìdúnàdúrà. Kì í ṣe àkọ́kọ́ rẹ̀ tá a fi máa ń bá Haúsá ṣe ìdúnàdúrà. Kò sì sí wàhálà kankan láàárín àwa àti àwọn Haúsá ní ìgbà náà. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé lára àwọn Haúsá láti rí oríṣiríṣi ọ̀rọ̀ bíi àlùbọ́sà, àdúrà, àlùfáà. Àwọn ọ̀rọ̀ tí mo kàn sọ yìí ó pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Kì í ṣe ọ̀rọ̀ Yorùbá. Àwọn náà ní àwọn ọ̀rọ̀ kan tí àwọn náà kọ́ tí ó kì í ṣe ọ̀rọ̀ Haúsá tó yẹ pé ọ̀rọ̀ Yorùbá ni tí ó wà ní ọ̀dọ̀ wọn náà, nítorí pé kí ni àjọ máa ń ṣe ìdúnàdúrà ní ìgbà náà. Ṣùgbọ́n nígbà tó máa fi di 19th century, nígbà tí òwò ẹrú ti ń dẹ́kun, ṣùgbọ́n tẹ́ bá wo nǹkan kan nígbà yẹn ẹ máa rí pé ní Europe náà àwọn náà ṣe kí ni, àwọn náà ń gbalẹ̀ kiri ni. So nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé nígbà náà ni pé kó lọ síbì kan kó lọ dominate wọn, tó bá dominate wọn kó kó wọn lẹ́rú. Àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nígbà náà nìyẹn. Àwọn Fúlàní wọ́n á ṣe kí ni, wọ́n ń kó ogun bọ̀ láti Sókótó. Àwọn ọ̀dà omẹ̀ a ti sọ̀rọ̀ nípa ẹ̀ dáadáa lórí ìkànnì. Mo kàn lè fi link ẹ̀ sínú description tó bá yẹ pé ẹ̀yin ṣe darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ni. So link ẹ̀ máa wà nínú description box. Ẹ lè wo gbogbo àwọn fídíò yìí nílé tí a ti travel lọ síbẹ̀ gangan, lọ sọ àwọn ìtàn yìí, ṣe àwọn ìbéèrè kan tàbí ìkejì. So àwọn ẹ̀dà omẹ̀ àwọn náà ń kó ogun bọ̀ láti láti Benin Republic. Báyìí ni àwọn ará Ọ̀yọ́ ṣe sá kúrò níbi tí a mọ̀ sí Ọ̀yọ́ Ile, tí mo fi sọ fún yín pé Ọ̀yọ́ Ile ti dahoro ní ìsìn. Ni wọ́n sá lọ sí ibi tí a mọ̀ sí current Ọ̀yọ́ ń sìn, and the current Ọ̀yọ́ is called Ọ̀yọ́ ọ̀rọ̀. Ibi tí a mọ̀ sí Ọ̀yọ́ ní òde òní orúkọ rẹ̀ gangan ni Ọ̀yọ́ ọ̀rọ̀. Àwọn tó wà lọ́hùn yẹn náà ni wọ́n wá síbí torí gbogbo nǹkan tí ó wà lọ́hùn yẹn ní ìgbà náà bí Kòso, àwọn ààfin yẹn ní Aláàfin Àtìbà ni wọ́n kó àwọn èèyàn láti Ọ̀yọ́ Ile ni wọ́n kó wọn wá sí Ọ̀yọ́ tí a mọ̀ ní ìsìn. So àwọn tó wà lọ́hùn yẹn náà ni wọ́n kó wá sí bíbá iná wá tẹ̀dó sí the current place yìí nìsín yìí. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé Ọ̀yọ́ Ile súnmọ́ ibi tí a mọ̀ sí Ìlọrin from the north. Ó súnmọ́ sí ibi tí a mọ̀ sí Ìlọrin ní ìgbà náà. So ibi tí wọ́n ń pè ní, tẹ́ bá fẹ́ lọ sí Ọ̀yọ́ Ile láti Ìbàdàn, mo lè sọ fún yín pé ó ṣì máa gbà yín ní nǹkan bí wákàtí 3 tí ò bá jù bẹ́ẹ̀ lọ, wákàtí 3 sí 4 láti Ìbàdàn. Mo ti gbabẹ̀ kọjá lẹ́ẹ̀mejì, mo tẹ̀ ti débẹ̀. Ara àwọn nǹkan tó wà ní Ọ̀yọ́ Ile tó yẹ ká máa fi ṣe tourist attraction, bí Abẹ́òkúta fi ń fi Olúmọ ṣe tourist attraction, òun ni ibi tí wọ́n ń pè ní Àgbàkú Cave. Nínú Àgbàkú Cave tí ogun máa ń bọ̀ láti ta, gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ á kún sínú Àgbàkú Cave. At least ó lè gba èèyàn 1000 according to nǹkan tí wọ́n sọ fún wa níbẹ̀. So tí ogun máa ń bọ̀ láti ta, àwọn ará Ọ̀yọ́ nígbà náà wọ́n á kóra wọn wọnú Àgbàkú Cave yìí, wọ́n á kóra wọn ní ilé tí iṣẹ́ ìwádìí fi yé mi pé ó lè gba èèyàn 1000 people
ní eléyìí tó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn tó ń kógun bọ̀, àwọn enemy, àwọn ọ̀tá tó ń kógun bọ̀, tó má ti lè débi tí Àgbàkúkèéfì wà ní ìgbà náà, wọ́n á máa bára wọn jà títí tí wọ́n á fi para wọn sí ẹnu Àgbàkúkèéfì ni. Mo believe pé Olúmọ náà similar thing náà lolúmọ ní. Ẹ wo nǹkan tí Olúmọ ń generate fún Abẹ́òkúta. So gbogbo àwọn kíní ni mo nígbàgbọ́ pé ó yẹ kí àwọn ìran Yorùbá tó wà níta ló yẹ kó máa wá láti òkè ta, wá máa wá, kìí ṣe pé dandan kán fi ṣe ilé òòṣà àbí nǹkan kan, kìí ṣe nǹkan tí mo ń sọ nù, ṣùgbọ́n kán fi ṣe bí tourist attraction site, káyọ̀ yẹn kúrò ńbẹ̀. Ó tún níbi kan náà tó tún pè ní Kòsọ́mọnù, ó lápáta kan náà tó ń pè ní Kòsọ́mọnù níbẹ̀. Àpáta ẹ̀rí ṣòro, àwòrán rẹ̀ náà lẹ́sìn wò yìí. Tí ọmọ bá sọnù ní agbègbè náà, tẹ bá ti gorí Kòsọ́mọnù, ẹ máa ríra yín wípé èèyàn wá tàn sóko àbí ọdẹ kan sọnù ẹ ń wá. Tẹ bá sì lè gorí Kòsọ́mọnù, ẹ máa ríra yín kedere ni. Ṣé kìí ṣe GPS nìyẹn ni? Ṣó ti yé yín báyìí? So ara àwọn nǹkan tó wà ńbẹ̀ tí mo rántí báyìí nìyẹn. Lórí gbogbo orí àwọn Aláàfin látòrí Ọ̀rànmíyàn, ojú orí Ọ̀rànmíyàn ò sí ní Ọ̀yọ́, Ifẹ̀ ló wà. Ibẹ̀ ni à ń pè ní ọ̀pá Ọ̀rànmíyàn, ibi tí ọ̀pá Ọ̀rànmíyàn wà yẹn, ibẹ̀ ni ojú orí Ọ̀rànmíyàn wà. So látòrí Aláàfin Àjàká, látòrí Aláàfin Ṣàngó, látòrí Aláàfin Kórí, títí dórí Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ ni the only female. Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ ni obìnrin àkọ́kọ́, obìnrin ẹyọkan ṣoṣo àti obìnrin àkọ́kọ́ tí ó jẹ Aláàfin. So orí gbogbo wọn yìí, agbègbè Ọ̀yọ́ Ile ló wà. Ọ̀yọ́ Ile náà la wá sọnù, la fi ilẹ̀ fún àwọn arábí. Ẹ dákun ọ̀gbọ́n sábò ẹ bá ṣe ká ìfọláàfin o. Ẹ̀yin èèyàn wọn gbọ́n lálàká ẹ bá mi ṣe kábíyèsí fọ́ba Aláàfin. Ojú pọ́n kọ̀ọ̀kan mọ́ fọwọ́ adé. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ṣèyí ṣe bẹ́bẹ́ àbí ò ṣe bẹ́bẹ́? Ká tó wí ká tó fọ̀, ẹ mọ̀ pé àtúlùtò. So mo fẹ́ fi àkókò ìrọ̀ ọlọ́lá jùlọ wa Aláàfin Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àtúnṣe sí Ọ̀yọ́ Ile. Mo mọ̀ pé ìtàn tí mo sọ yìí ó yé yín ju bí mo ti ṣe rọra sọ lọ. Ẹ wo, kò ní ju báyìí lọ lénìí. Orúkọ tèmi ni Joe Adétọ̀nà. Tó bá sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, ẹ bá mi subscribe, ẹ like fídíò yìí, ẹ share fídíò yìí sí community tẹ wà yẹn. Ẹ jẹ́ kí fídíò yìí lọ viral títí tó máa fi débi tó yẹ kó dé gangan, kí àtúnṣe lè wà sí nǹkan tí mo sọ yìí. Tó bá yẹ pé ẹ rò pé ọ̀rọ̀ ọlọ́pọlọ ni mo sọ, so ẹ bá mi ṣiṣẹ́ lórí ẹ̀. Mo yẹ kí fídíò yìí náà dé ọ̀dọ̀ state government, so that wọ́n lè rí pé nǹkan kan wà tá à ń sọnù lápá abẹ yẹn. Because tá bá fẹ́ ṣe tourism sìn, of course a lè ṣe sí the current Ọ̀yọ́, a lè build another thing táwọn èèyàn máa wá láti oríṣiríṣi àgbáyé sí the current Ọ̀yọ́ náà. Ṣùgbọ́n ibì kan ti wà tó ti jẹ́ pé historical tí Elédùmarè ti dá fún nǹkan yẹn gangan. Ìlú Ọ̀yọ́ tẹ́ ẹ fàṣẹ sí. Òun láti witness the coronation official ceremony of Abimbola Hakeem Ọ̀wọ́adé the first as the 46th Alaafin of Ọ̀yọ́. So ẹ jẹ́ ká wá ṣe àtúnṣe sí ọ̀rọ̀ yìí. So kò ní ju báyìí lọ. Ǹjẹ́ kó tó dìgbà míì, fídíò míì tí mo fẹ́ kẹ́ wò nípa ara àwọn videos tí mo ti ṣe nípa ọ̀rọ̀ yìí gangan tí mo ń sọ yìí, òun ni ẹ̀ ń wòye níbi tí mo ti interview àwọn olóyè lọ́yọ̀ọ́. Òun lẹ̀ ń wò ní ojú screen ni. Ẹ click ẹ wò, kò ná yín anything. Ẹ máa tún kọ́gbọ́n sí nǹkan tí mo ń sọ yìí, máa tún yé yín sí better ni. So kò ní ju báyìí lọ. Ǹjẹ́ kó tó dìgbà míì, ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.